Africa Content TV. Sọ̀rọ̀ mi, alábòsí òní jẹ́ ọ̀rọ̀ mo sọ, alábòsí òní gbàyìn ọ̀rọ̀ mo sọ. Gbogbo ọ̀rọ̀ lórí máa ń jọ Àjàní, gbogbo orin ló jọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ lórí máa ń jọ gbogbo orin ló jọ̀rọ̀. Tẹ́ bá gbórin sí Síkírù Àyìndé bàbá sáfì nǹkan tó kú. Èèyàn tó jẹ́ tiẹ̀ ayọ̀ tiẹ̀ níbẹ̀ nínú orin. Àwọn tó jẹ́ lẹ́gàn sí Barrister wọ́n ayọ̀ tí wọ́n nínú orin. Àjàní tí wọ́n bá ń kì í yẹ o, ọmọlẹ́wà tí wọ́n bá ń kì í o. Àwọn tó rí ń fọ́ wọn á máa bínú. Àwọn tó fẹ́ dénú inú wọn á dùn ní Àjàní. Ẹ̀ tí gbọ́n gangan. Rẹ́kọ̀dù ọmọ òṣèlú ìtẹ́ o, ọmọ kí wọ́n bá ń sìn olégun. Tá a máa fi ṣe lé ọ̀rọ̀ Àjàní ọmọ ọlẹ́wà ni mo sọ. Ṣùgbọ́n a máa jù díẹ̀ ní bá a sùn. Èmi kọ́ bàbá mi ló máa ń ṣe tèmi. Èmi kọ́ sátìrámù yìí ló máa ń ṣe tèmi. Ìdarí wọ̀ lè ṣe dagún lọ́ba. Ìdarí wọ̀ lè ṣe dagún lọ́ba. Ìdarí èso fún ni ó lẹ́yìn bá máa ń bẹ̀ mí lẹ́sẹ̀ ń bẹ̀sẹ̀ wálẹ̀. Alábòsí òní jèrè ọ̀rọ̀ mo sọ, kẹ́ni má bá ní òní báyìí ọ̀rọ̀ mo sọ. Ọ̀rọ̀ Àjàní mi táyìn ni máa sọ lórí stéèjì. Mi ò kì í sábà báwọn tó bá ń ṣe ìfura lọ, ṣùgbọ́n mo tètè débí. Mo gbọ́ ǹdájà ní mi ìtọ́ mi tó ń sọ fún gbogbo ẹgbẹ́ onímọ́tò níbí. Ó ní ẹ máa mú tí kẹ́ tó akọ, bẹ́ẹ̀ bá wà kọ ẹ máa mú tí kẹlẹ́jẹrẹ iṣẹ́ ọwọ́ yín ni ìyẹn ní àkọ́kọ́. Ṣẹlẹ̀ kejì gangan tẹ́ bá wà nínú gáà gangan táyé kẹwàá mú fẹnu jáde ní ọmọdé àfẹ́ ẹbí iṣẹ́ tiwa àbẹ́ ìṣirò àfẹ́ yẹ ọ̀gá ò gbọ́ gbogbo yẹn máa fún ìtọ́jú Ọlọ́run iṣẹ́ ilé ìrìnàjò pé bàbá máa sọ máa ní kó má mú gbó àwọn náà ti kọjá ń bẹ̀ lọ mú kọ̀rọ̀ tó pọ̀ jẹ lọ mú kọ̀rọ̀ inú gbóná ti mú gbó inú gbóná ti mú gbó lọ máa ní kó má mú gbó onímọ̀ bẹ́ẹ̀ kó wá fẹ́ pàṣẹ ti àwọn bàbá yìí jẹ wọ́n láwọn ò láìkẹ́ lẹ́gọ̀fà inú gbóná ti mú gbó lásùn ọmọ ẹ̀yìn ó mú gbó tògò tó mú lórí stage ó máa lọ mú lẹ́yìn àgbo ó yà yẹn ló fi ń ṣiṣẹ́ ṣùgbọ́n má borúkọ ọ̀gá wa jẹ́ tó bá dẹ̀ jẹ́ lẹ́sẹ̀ lọ́ máa jẹ̀sẹ̀ lágbolé yìí àwọn òfìjà ṣe iṣẹ́ mọ́tò eléyìí tó bá dẹ̀ lágídí máa lágídí wa tìyàwó ẹ̀ nà ìyàwó ẹ̀ kò fọ́ lójú kò kàn wá má lọ yọwọ́ pílò gáràjì sódì gbọ́ kò káyé gbọ́ràn òkè lásùn nǹkan tí mi ní kó máa dúró ẹni kó ti fresh ìgbà tí mo kí fún kó máa mú gbó kó máa mú gbogbo nǹkan mọ́ fine ọ̀gá ẹ sábà lásùn. ó lọ sí tẹ́tà ají olùkóró gọ́ọ̀tì ní. ají. àwọn náà la máa sọ. ẹni àfúnlẹ̀ ọgbọ̀n orí àlè máa fúnlẹ̀ ẹ̀rùn orí. ọ̀gá ẹ̀yin lẹ́ni kì í sọ torí wọn lè sọ wọn máa dìjà sí i o. ẹ̀yin lẹ́ni kì í sọ yẹn fún gbogbo yẹn bá a gbé kámẹ́rà sọ́gà wọ́n ní kì í sọ wọ́n ní kì í ó kí ló bọ̀. lẹ́gọ̀fà
Àkóbáàdì àbákàbáàdì. Àkàbàdì. Ẹ gbọ́dọ̀ ẹ kàn ní pariwo kírobo. Àkàbáàdì ta lè ń bá wí gangan náà. Bàbá Mọ́lẹ́sẹ̀ ta lè ń bá wí. Ẹ̀yin kan lè ń náwó ẹ̀yin lẹ́sẹ̀ báyìí. Ẹ̀yin lẹ́sẹ̀ báyìí. Ta lè ń bá wí gangan. Alájà Ṣẹ́kù ta ló ń bá wí. Ṣé bàbá Mariam ni? Àkàbàbò. Òkìrì. Alájì èmi kọ́ ni màá sọ. Alájì Azeez dìmá yìí ló wá bá mi. Ẹ máa gbọ́ olówó bá mi ó ní ọ̀gá sọ pé kí n sọ pé bàbá Mariam Alájì Azeez ẹ̀jọ̀ tó ní Àkàbàdì èmi ò lè mọ̀ bóyá yìí ni. Òkìrọ̀bò. Ají. 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 Má dàdọ́ lọ́wọ́ ẹ̀sán sí pásítọ̀ ni o. Ọjọ́ ìsìnkú máa gbàdọ̀ ẹ̀tọ́ ta nìyẹn. Alájọ olóògbé tí wọ́n lẹ́yìn ni irọ́ ẹnìkan ló wá sọ ìkànnà kíní ló sọ wọ́n kí mi sọ pé ọjọ́ ìsìnkú máa gbàdọ̀ wọ́n dẹ̀ mọ̀ pé mi àti wọn lè láàrin wa. Ẹ̀yin lọ jẹ́ ìsìnkú máa gbàdọ̀. Bàbá Bọ́lá náà ní kí n sọ àwọn náà rọ̀yàn sí mi. Bàbá Bọ́lá ló rọ̀yàn sí wọn ní kí n sọ pé ọjọ́ ìsìnkú. Àti Ṣàìtò ṣe ti gbọ́n sí ọ̀gá ẹjọ́ ẹ bá náwó sí ọjọ́ ìsìnkú mákàdó ń bí àwọn èèyàn wò yín ọ̀gá ọ̀tọ̀ ló òkìròbò yẹn náwó sí yẹn. Lẹ́nu mi bàbá Ọ̀yọ́ wàhálà ti dé o wọ́n ní kí n sọ pé kọ́lú ta ni kọ́lú gbogbo ẹnu mi o èmi o wọ́n ní bàbá Bọ́lá bàbá mi ní ẹnìkan ò lè ráyìn wa ní bàbá Bọ́lá rẹ̀ wọ́n pè kọ́lú. Alájà Azeez ẹ má bínú wọ́n ti wá sọ ti bàbá wa náà bàbá Bọ́lá wọ́n ní kọ́lú. Kò sẹ́ni tó kálukú ló ní tiẹ̀ lára níbi tó fi yá. Láyé bí ṣe bí gbogbo agbátá ni wọ́n la. Ẹni tí lẹ́mọ̀ bá ní bàrà wọn ò kílẹ̀ wù. Ẹni abúlé ọgbọ̀n orí. Àlè má fúnlé ẹ̀bùn orí. Ẹni abúlé pọ̀ orí o. Àlè má fúnlé ọgbọ̀n orí. Tó bá ṣe ènìyàn ló fún mi lọ́gbọ́n tó bá sọ ọmọ ẹnìkan ló fún mi ní ìmọ̀ tí mo fi ń kọrin o. Wọ́n ti bínú gbà lọ́ọ̀bì wọ́n ti bínú gbàgbà lọ́ọ̀bì. Ẹni àfúlà ọmọ owó àlè má fúnlẹ̀ ẹ̀rù ọmọ. Ẹni àfúlà ọmọ láyé wájú àlè má fúnlẹ̀ ọmọ owó. Tó bá ṣe ènìyàn ló fún mi náà pọ́n. Bó ṣe nìkan ló fún mi níwọ̀n tí mo fi ń kọrin o. Wọ́n ti bínú gbà. Lọ́mi o. Yé lọ́mi o. Wọ́n ti bínú gbà. Wọ́n ti bínú gbà gbàgbàgbà lọ́mi. Eba ló lè ṣe yìí fún ìrìnàjò. Ọlọ́run ló ṣe yìí ló gbé mi sípò tí wà. Àbàdòkè ló ṣe ìrìnàjò. Olúwa ló ṣe mí sí gbogbo fẹ́ràn mi.
ọlọ́mọdé fún ogun gan ogun ládọ́ ogun naija adóńtò àpáyé. Ìrẹsẹ̀ tí o bá mọ́ àdàmọ̀ kankan. Ìwọ tó bá ń pọ́njú o, tó lọ sọ̀gbọ́n owó, tó lọ ń pọ́njú o, àbí tó lọ sọ̀gbọ́n bíbí nítorí sáà, ó dàbí ẹni tó kò oṣù ọdún kan. Ó ti bá bẹ̀rẹ̀ àmì ṣe aláàbìyò tí o bá sọ̀rọ̀ àpàdà má tọrọ. Ó wà tàṣọ lọ́wọ́ ọmọ inú ẹ̀. Àwọn ṣe gbogbo ayé kan ló ń jà òun ni. Àwọn ṣe gbogbo ayé kan ló ń jà òun ni. Àwọn ṣe gbogbo ayé kan ló ń jà òun ni. Lórí ìgbésí ayé bẹ̀rẹ̀ látọjọ́ tí wọ́n ti bímọ. Ó dandan lọ́nà ọ̀nà torí pé kò lọ títí. Àlòmí sáyé a máa ń padà lọ́jọ́ kan. Àyẹ̀tẹ̀ wá ìgbà olóòṣè. Ìyá lórí báyọ̀ àmọ́ sí. Olùbẹ̀mí iṣẹ́ olóráyé jẹ́ àmọ́dé ti jẹ́ wáyé. Wòmí ìgbésí ayé bẹ̀rẹ̀ látọjọ́ tí wọ́n ti bímọ. Ó dandan lọ́nà ọ̀nà torí pé kò lọ títí. Àlòkù sáyé a máa ń padà lọ́jọ́ kan. Àyẹ̀tẹ̀ wá ìgbà olóòṣèlú kan. Ìyá lórí gbọ́dọ̀ àbọ̀ sí ìwé mọ́gbà. Ìyá olóráyé jẹ́ àbọ̀dé tí jẹ́ wáyé. Ìgbésí ayé bẹ̀rẹ̀ lágbọ́jọ́ tí wọ́n ti bímọ. Ó dandan lọ́nà ọ̀nà torí pé kò lọ títí kọ́rẹ́sì. Àlòkù sáyé. Ìyá olórí gbọ́dọ̀ àbọ̀ sí ìwé mọ́gbà. Ìyá olóráyé jẹ́ àbọ̀dé tí jẹ́ wáyé. Ẹ jẹ́ má fi mí ré wọn, ẹ tún má fi wọn wé mi, wọ́n yàtọ̀ sí mi. Ó ń tọ́bọ̀ náà ń dá yàtọ̀ sóńtà àwọn èèyàn tó dá o. Ìyàtọ̀ tó wà ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀gbẹ̀. Èmi ẹ̀ṣẹ̀ mi ò máa bẹ̀ mí. Ẹ̀ẹ́dẹ́ má fi iye wọn wọ́n yàtọ̀ sí i. Ó ń tọ́bọ̀ náà ń dá yàtọ̀ sóńtà àwọn èèyàn gbà ọ̀rọ̀. Gbogbogbò tọ́bọ̀ náà. Ṣùgbọ́n kan tó ń bani lóde ìbò àbàṣubú jẹ́pẹ̀gbẹ̀rún àwọn ńlá òótọ́ ni láwọn nígbà gbogbo kílà èrò ni wọ́n. Ṣé máa lẹ́rìn àbójú Yòsùnbù èmi àjọpọ̀ lánàá sẹ̀ aláàbò dára àrò sí wọn. Èmi àjọpọ̀ yẹ pé. Bọ́lá ní tó ní bá ní mi dìbò, àyàwó ajá, ajá.
Igbó ni mi. Ṣáìtò mọ̀kànmọ̀kàn lórí ẹ̀kọ́ o. Ó tìdí ibùbá mẹ́bí. Ta ló jẹ́ bẹ́ẹ̀? Alájọ ló kó sí, ta ló jẹ́ bẹ́ẹ̀? Kí ni tí wọ́n ó tìdí ibùbá mẹ́bí? Ọmọ ẹlẹ́gbẹ́ ò ní kúre. So gbẹ̀ni wọn ni wọ́n ó tìdí kí ló bí? Ó tìdí. Ṣáìtò kò dáhà mí níbi àbò sí o. Ìdánwò fẹ́lẹ́fẹ́. Ṣáìtò ò lè rárá mi níbi ìsọkúsọ. Ó tìdí. Ẹ̀fẹ̀ mi kan fẹ́ mi ò dáyé. Àwọn tòmí kan gbádùn mi. Ẹ̀yin lè fi dá mi tí ó jà sọ mí dúró. Ẹ̀yin tí Ọlọ́run yàn fún mi o. Oṣù onídáyín láyé, ìyá oníjẹyìn, àìsàn oríṣiríṣi, ẹ ò bẹ̀rẹ̀ ṣubú lórí. Ìgbà orí dáhùn àwọn orí o. Àgbòrín dáhùn àbú. Ìjọ ìkúlẹ̀ ìrọ̀rùn.